nílò ọ̀la o ọ nílò ọ̀la o ọ nílò ọ̀la o. káàbọ̀ ọ nílò ọ̀la mo fẹ́ jọ́. Mo fọlọ́run bá bẹ́ẹ̀ o má má torí àdánwò sọ̀rọ̀ òdì sọ́lọ́run àdúrà ló yẹ ká máa gbà ká má rogun àdán tán ẹ̀yin ọkọ mi gbogbo mi kàn dúró lórí ọ̀rọ̀ yìí gbogbo ohun tí mo mọ̀ pátápátá ni mo ti fọ̀rọ̀ yìí lọ wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé ṣíṣe wà mi ò dákẹ́ ọkọ mi. ọdún náà kí ni tọ́mí wá ń ṣe nínú ilé látàárọ̀ náà táìmù ti lọ ìgbà ọlá fẹ́ débi tá à ń lọ gan. ó máa jáde ó máa wọ obìnrin ó múra lọ́wọ́ ní èwo ní kàrámọ̀ ṣe ti gbàdé pé òun ló mú wa lọ síbi tá à ń lọ ó wà ní kàrámọ̀ kò ṣe ó máa tó jẹjọ ọdún. ṣé fẹ́ wá múra tán lámọ́ tèmi. ó máa mú lọ aṣá àgbọ̀n. gbogbo ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lókè lè gbogbo. inú obìnrin torí tí náà ló ṣe sáré rọṣẹ tí ẹkùn tẹ ti ṣe mẹkọọpù mi dáadáa ṣé bí nínú ọlá ló fẹ́ gbé mi jáde ló ní pé kí n dress fine lórí ẹ̀ mo ṣe sáré rush mo sáré sọ pé kí n wọlé ṣé mo fine. mi wá káròdù ká sùn kí ni aráalé ẹni fẹ́ mu látẹ̀ nǹkan ò ń bọ̀ kí ló dé ṣojú níní ọlá tó fẹ́ gbẹ jáde náà. ní láìpẹ́ tó bá fẹ́ pe níní ọlá ó máa ní láti brand orúkọ yẹn ó mọ̀ pé ó special sí heart mi ó kọ́ lè má pe níní ọlá bẹ́ẹ̀ yẹn náà. iyọ̀ ìyàwó nílé ẹ ṣe ká máa lọ ẹ̀yin gan nǹkan ṣe fẹ́ fáìn jù. ọ̀rẹ́ mi ò bá gbé ọ̀gá níní máa gbà lẹ́yìn. Benny Seke, where me I come from, then you get to go. Anything I do, you just a penetrate. I just want to say thank you, Jehovah.
tó bá dọ̀la máa rè lú òyìnbó fàdà yé àjíbí ìjà kó wa lọ fàdà yé tó bá tún dọ̀tún la máa tún rè lú òyìnbó fàdà. Mr. Pa. Àbójú mi ń tọ̀ mí jẹ. ṣe ṣáà wà pàṣà. adúpẹ́ kò tiẹ̀ sí nǹkan tó kọ́ dáadáa ò lè tọ́nu abidisa. àwọn kan máa pààrọ̀ ẹ̀yà yìí ó pọ̀ o. ẹ̀tún ti dé èwo la tún rí gbọ́ lè ní ìbáyìí o. ara ń fo mí ó yẹ kí ilẹ̀ ti ṣú jù báyìí lọ ní nǹkan tó jọ ọjọ́ sọ ní nǹkan tá a gò ń wí lọ́dọ̀ tèmi ń yà yín o àmọ́ kò yé mi gbogbo ilẹ̀ sí àǹbráìt ilẹ̀ mọ́ sí máa wò pé àṣẹyìn lára ẹwà gangan tí ń kó mọ́lẹ̀ bọ́ nínú ilé yìí. àdúrà méjì péré lẹ wá jẹmí kẹ tó kù ń yá yín. ó dà mọ́ ń gbọ́. ìmọ̀ bóyá ẹ mọ ìranú ṣúgà ìmọ̀ gbádùn kù ni ẹ wò ẹ gbádùn kù bẹ́ẹ̀ sì wáyé. àmín. ìmọ̀ bóyá ẹ ti ráyán rí bóyá ti tọ́lẹ́tì àbí ti yàrá tó dáa ẹ̀yìn rẹ̀ mọ́ dán ni ẹ dàn kù ni. àmín ẹ má wọrí ẹ̀yin náà ẹ máa dán kù ni tẹ́ bá ti ń gbàdúrà ẹ máa make sure pé bẹ́ẹ̀ ṣe ń sọ tèmi lẹ́ ń sọ tẹ̀yin náà kẹ́ máa gbàdúrà tàwa méjèèjì papọ̀ ẹ má wọrí lágbára Ọlọ́run àwa méjèèjì àjọ máa dán kù ni. àmín o. kí ni ọlọ́wọ́ à ń lé. afẹ́fẹ́ nífẹ̀ẹ́ bó fẹ́ lu ni ó lè múyàn ló tutù òrùn tó nífẹ̀ẹ́ bó bá pa ni ó lè máa rìn èèyàn gbóná gbogbo ìgbàgbó gbogbo ẹ̀ ló ń ṣe wọ́n lókè. ẹ̀yin lẹ mọ̀. ẹ má wọrí àti ìṣàmárà. ẹ gba ìgbà yìí lọ. àǹtí tọ́mi wá. àwọn kan máa pààrọ̀ pọ̀ fọ́fọ́ àǹtí. orí yeye ni mo kú láyé bá ń mo tọ́ kún fújọ wọn. mo ní láti kọ́ láyé bá ń lówó mo ní láti ní láyé bá ní lárí o mo ní láti ní lárí o. ṣé kò sí àti pé ta lè ń béèrè. èmi tẹ̀lé wà ní. ojú òdò mi mo rí i pé ìwọ tọ̀ mi wà ní dúró tọ̀ mi wà ṣé o fi òwò elépo sétí ni mo kàn tí mò ń sọ látijọ́ ẹ̀ mi ò fi yé rárá mo ní mi ò fẹ́ rí ìwọ àti ọmọ mi papọ̀ mọ́. Do you have any problem with that? tó bá dé pé ó ní nǹkan tí mo ṣe fún mi ojú nítorí Ọlọ́run dáríjì mi kò síbi tí mo fẹ́ lọ ìyẹn ọlọ́nìkan ẹnìkan fífẹ́ tí mo ní ẹjọ́ mi mo rí pé ìṣeré jọ ni ìyẹn má bínú mọ́. wà á kílé tó ń bẹ̀ mí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ lélẹ̀ yìí. What I'm saying is glaring. Niniola plus Tomiwa 0 ló bá dé. Ó mì pé ẹ wà compatible. You're not. Leave my son alone. Ṣé ìyá ọkọ ń jẹ yìí? Tomiwa, ṣórí mi ò sọ kí wà tọmọ mi kí n má yẹra yín. Àmọ́ right now, mo fẹ́ kẹ́ fúnra yín ní breathing space. Yes. Tẹ́ bá fira yín lẹ̀, luckily for you, ìwọ lè pàdé ọkùnrin mi. Òun náà pàdé ìyàwó mi. Nǹkan tí ò yí gbogbo ẹ̀yin ọmọ ìsìn ni wípé the moment you're in a relationship, you feel is the ultimate. Àmọ́ tẹ́ bá fi relationship yẹn lẹ̀, tẹ́ bá bẹ̀rẹ̀ another relationship, ẹ rí i pé àwọn nǹkan kan wà tí ẹ rí ní second relationship yẹn tẹ́ lack ní the first relationship. It's not the end of the world. mi lè fi Niniola sílẹ̀ mo nífẹ̀ẹ́ gan-an mi ẹjọ́ ẹ má ṣe báyìí fún mi ẹjọ́ mo bẹ̀ yẹn má bínú. Tomiwa, do you have a problem? Nǹkan tí mò ń sọ kò tí ì yé rárá ni. Mo ní kó fi ọmọ mi sílẹ̀. Ṣọ́kọ̀ ọ̀tí ẹni. When I was young, tí mo wà ní ṣọ́kọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bá iṣẹ́ lọ́wọ́ àìsí èmi o. Tí ẹsẹ̀ mi ò ní wọ́lẹ̀, tí ojú ò ní tí mi ní make roundabout padà sí ẹ̀mí. Ọmọ àbí èmi kò ní máa ṣe. Tó fi ara ẹ̀ bọ̀. Èmi ìyá ẹ̀ sọ pé mi ò fẹ́. So what's your problem?
ọ̀fìn ayé ni ọ̀fìn ayé ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé ayé bu wáyà o wọ́n bu wáyà o orí yeye ni mo kú táyé bá ń kọ́lé mo ní láti kọ́ táyé bá ń lówó mo ní láti ní táyé bá ní lárí o mo ní láti ní lárí o dandan lówó bàbá mi o má jẹ́ wà láyé bí aláìsí o ẹni tó bẹ nínú ayé tí kò lówó lọ́wọ́ o òkú ayé ni o ọ̀rẹ́ tó bá ń lọ o ó máa fura ìrọ̀lẹ́ ayé làwà a ò rírun wa. tọ́ mi wá kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ń ké. ayé ò ní bàjẹ́ God forbid bad thing. ayé ò ní bàjẹ́ lágbára Ọlọ́run kò yé sọ̀rọ̀ burúkú sí rẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ló ṣe mọ́ mi nínú ọlá. ó sọ wípé àwọn obìnrin mi àti níní ọlá mọ wípé kí n má wá sílé àwọ̀ mọ́ ọ sọ̀rọ̀ sí i. ṣé ẹ ló wá pẹ́ ń gbé. ẹ̀ẹ̀mélòó lèmi ti sọ fún ẹnu lè wípé tó bá máa jáde máa wọṣọ tó bójú mu. ṣé wo mọ̀ wípé èrè ní sí nìsọ ní lọ́jọ́ wọ́n dẹ̀ sọ pé tá a bá ṣe rìn là ń kó ni. wọ́n náà wò rẹ̀ wá dúró nǹkan tó kó jáde nílé ṣé kò sáṣọ tó lè wọ̀ tó máa kọ́va rẹ̀ ó dẹ̀ sọ pé òun lọ sọ́dọ̀ wọn àná ẹ̀ ọ̀dọ̀ níní àbí. mo ti sọ ọ̀rọ̀ kò bá kùn gbé fún ẹ omi ẹyọ kan báyìí kò jáde lójú ẹ so ìfẹ́ lè mú mi jáde lójú tiwọ. wọ́n ṣe àwọn ẹgbẹ́ ìfẹ́ ya wèrè gan. lórí ọ̀rọ̀ yìí náà. mo lọ wá nǹkan kó ṣe fún nǹkan tí máa jẹ́ kó lọ bá mi gbé sórí. orí yeye ni mo kú omi lè jábọ́ lójú ẹ̀. ta ló ń fẹ́ mi mi ò mọ̀ àwọn onírin ọlá. ta ló ń bínú sí mi mi ò mọ̀ ta ló ń dùnnú sí mi mi ò mọ̀. Mọ́mí, kí ló dé tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ mi? Kí ló dé tí àwọn
pánsá ò fura pánsá jáná ajá ò fura àjájìn bónílé ọba fura ó lè ní kúrú mọ́. bóòlù sì wá pété ajá tó fi kan síwájú òun bá wọn. nǹkan tẹ̀ ẹ̀ sọ yóò yé mi kò yé mi rárá ìtàn báwo. wọ́n ní káwí fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa jèrò àwí ìgbọ́ àfọ̀gbà tí mọ́mọdé ti kà bá má bọ̀ nù. òun rèé ebi mo wí fún ọ mo lọ́mọdé yìí ò gbọ́dọ̀ jó síjó mi mọ́ yàtọ̀ síjó tá a fi ń gbájú lára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mo wí fún ọ. Bàbá kò jó síjó mi ṣé wàá rí gbogbo ohun tí mo mọ̀ yìí kí wọ́n lè mú jáde títí lórí àfẹ́sọ́nà ẹ̀ gbogbo pátápátá ni mo ti lé ṣé wàá rí orí kò yé mi inú ń gbénu mi kan báyìí bí mo dẹ̀ ṣe lálàyé mo ṣe ń sábọ̀ lọ́dọ̀ yín bàbá kò yé mi. ṣó o rí àlá tó ń wò. bẹ́ẹ̀ni. àtọ́nisọ́nà ni kì í sì ṣe gbogbo àlá òun yẹn máa kó dànù. bàbá ọ̀pọ̀ wàá gbọ́ o káwọ́dì ọmọ bá fọmádìẹ sọ̀kò kó dùn ọmọ bá wàá gbẹ́wòrà wíwọ̀. ajé o bàjẹ́ bá wọlé olówó inú olówó àdòsí bàjẹ́ bá wọlé olòṣì abẹ́rìn yẹ̀kẹ̀tẹ̀ o kólókun ọmọ bá àfilé rẹ lẹ̀ kájí ó lè bá a gbọ́ gbé dáadáa mójútó ajé rẹ dáadáa o. mo bẹ̀rù ayé mo bẹ̀rù ayé ènìyàn lè o wọ́n lè o ọ̀fìn ayé ọ̀fìn ayé ọ̀fìn ayé ni. ayé máa fi mọ́ mi ṣe sí. Mr. Pa. Ayọ̀rọ̀ àṣà ṣé wàá pa ẹ kò wá dùn. ẹkùjọ mẹ́ta. ẹ ṣe wá fún àìbá ẹ lẹ́yìn. ilé olówó la ti ń ṣiṣẹ́ gbogbo instruction tí madam dẹ̀ fún wa la gbọ́dọ̀ máa tẹ̀lé wọn ní ká máa múra bí olówó torí à ń bó lówó ṣiṣẹ́ torí olówó tó fẹ́ wó lówó wá kàn lè bá gbóòórùn owó lára tiwa náà. ó dà bẹ́ẹ̀ ó dà ó dà pé mo promise yín ní fóònù last time tí mo wá. tí n bá ti gbàgbé kí tèmi ó ta èmi ìgbà tẹ́mi gan ti rí yín tó ṣe díẹ̀ mo ti ń gbàwẹ̀ mo ti ń gbàdúrà àǹtí tọ̀ mí wá o kọ́ má gbàgbé o kọ́ bá ń fi fóònù mi tọ̀ mí wá o mo yìí gbàdúrà náà ti ń gbàbọ̀. ẹ má wọrí tí má ti fẹ́ lọ́nsìn fóònù yìí máa tọ̀ yín wá. ẹgẹ́ tiẹ̀. ṣé mọ́mí wà nílé. àwọn náà ṣẹ̀ṣẹ̀ wọlé ni. síwájú máa rí yín kí n tó lọ. ẹ ní fi kú mi. tàmí wá bèbè. má rẹ̀rìn jù jóná ìwọ ṣe wá ya kú má mojú dìbì ẹja panla báyìí mo bá ẹ sọ ní sọmọlúwàbí ó gbọ́ mo ti wá rí i pé lẹ́yìn àpọ́nlé báyìí àbùkù ló kù kí ló ṣe náà ṣé wọn ń fara ẹ bọkùnrin ni. mọ́mí ẹjọ́ nítorí Ọlọ́run mo ní kí n tún wá bẹ̀yìn ni ewu èdè mo fẹ́ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ yín tó bá yẹ kó ọmọ yín náà ni mo jẹ́ ṣé máa wo mí ràn báyìí ní ẹjọ́ ẹ má bínú mọ́mí ẹ dáríjì mi. àbí wèrè ni ẹni tọ́bi wá ṣó ń jáwèrè mọ́ sílẹ̀ ni ṣé ìyá ọmọ iye ọmọ tó bì ní kémi dáríjì ẹ wo inú ilé yín ẹ lọ́ọ́ sì máa dáríjì ẹ kì í ṣe ń bíbà kí ló dé ṣó fẹ́ báyé mi jẹ ni ṣó fẹ́ kàn mí lẹ́yìn ọ̀kan ni sórí ojú mi tí mo di tọ́bi wá má jẹ́ kí n tún ever rí ẹnu ilé mọ́ ó yá get out of my compound. Out! ṣé kí n pariwo aṣọ olè ló. aṣẹ́wó aṣẹ́wó. ayé bu wáyà o wọ́n bu wáyà o orí yeye ni mo gùn ta ló ń fẹ́ mi ò mọ̀ ta ló ń bínú sí mi ò mọ̀. jọ́nà instruction wo ni mo fún ẹ náà. instruction pọ̀ ara instruction tẹ fún mi ni pé ká máa múra dáadáa torí ilé olówó la wà mo sì gbọ́dọ̀ máa fi àpọ́nlé tí wọ́n ti fún yín ni kí n máa fún bùrà níní ọlá pé ọ̀gá làwọn. ṣé o ṣépè fún ẹ kí ló kàn mí pẹ̀lú pé o múra àbó o múra mo ní kí n bọ́ sọ́fẹ́ pàtó mi wá ṣé mi ò sọ pé mi ò fẹ́ rí inú ilé mi mọ́ ni.
ìrántí dárúkọ wọn lọ́jọ́ yẹn àti pé mi wò pé àfẹ́sọ́nà bọ̀dá nínú ọlá ni ọ̀wọ̀ tí n bá sì ti fáwọn náà ni kí n máa fún ìyàwó wọn. ó ṣe ni wọ́n ti lè yé afẹ́kìnì èmi introduce ẹ̀ sí ẹ gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ni ṣó ní ilé ayé tó o bá tún ever ṣí gate fún tọ̀bí wá tó wọnú compound yìí wá ká tó sọ wípé wọnú ilé ọjọ́ yẹn gan ni iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ ṣọ́wárí kí iṣẹ́ tó bọ́ lọ́wọ́ ẹ̀ máa tiẹ̀ mọ́ gàdá fóṣù mẹ́ta wàá jẹ bàbá ńlá ìyá ń bẹ̀ èmi fún ẹ ní instruction pé mo ṣe fẹ́ ẹ̀kọ́ mi lélẹ̀ mo wá ní pé àfẹ́kìnì ó ṣí èrè mọ́ tilẹ̀ wá aṣọ ìsígẹ̀tì mi. ti pẹ́ mo ti tì mà ti pẹ́ èmi mi ò ní tìkẹ́. àbó fẹ́ lọ́ba kẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa jẹ́jẹ́ tèmi ni mo fẹsẹ̀ rìn mo wọ́pọ̀ kò kí n tó sọ mi ti fẹ́ káńtì torí iṣẹ́ ń bí máa lọ bá wọn bí bò wọ́n ti bá tiwọn lọ. wá o gbogbo àwọn ọ̀rẹ́ tán jọ ń kóra wọn kiri mi ò fẹ́ rí wọn nínú ilé mọ́ àná orí wèrè tó máa ń kọ nínú ilé mi ò fẹ́ kó pílì ẹ̀ ó rẹ̀ gbọ́dọ̀ fi ẹnu ẹ̀ báyìí kó fi kọrin ọjọ́ tó bá ti kọrin oúnjẹ ó tán lẹ́nu ẹ̀ ìwọ ló ṣì mọ́mí wa mo correct ẹ ni. ìdílé ni kò lọ correct. gbogbo instruction tẹ fún mi pátápátá mo ti correct tí n bá wá lùfin àbí tí mo kọjá àyè mi ẹ bá tèmi jẹ. àwọn ìdílé yín ni kò lọ correct the stupid one. kí ló ti ṣe bẹ́ẹ̀. ẹ má bínú ma ẹ má bínú. ẹ fẹ́ máa signal sẹ́yìn láti kà rárá mà. ó dẹ̀ dẹ lójú kó ṣẹ̀yà yìí abẹ́wò ológun móríwá kò fọrùn lẹ̀. mi ò ṣe nǹkan kan fún wọn bí ti bá ṣe nǹkan fún wọn mi ní sọ fún yín ni mi ò ṣe nǹkan kan fún wọn náà. but má bínú ọ̀rẹ́ o ṣé kò kí n ṣe pé o ṣe níní fúnra rẹ̀ gangan wáyé pé wọ́n lọ fẹjọ́ sí mọ́mì ẹ̀. mi ò ṣe mo ti rí nísìnyí bíi 2 months mo ti fi gbẹ̀yìn every time mo máa ń lọ sílé wọn wọ́n mi máa ń lé mi dànù ni wọn ò jẹ́ kí n rí rárá. ẹ bọ́ tá bá tún wà wò báyìí ṣé kò ní ṣe pé gbogbo ìwà tó ti wù sẹ́yìn yẹn nígbà yẹn wọ́n máa ń pe nínú ọlá sọ fún mọ́mì ẹ̀ o wáyé pé mọ́mì ẹ̀ fi ń hùwà sí ẹ bákanbàkan. Understand me kò lè máa repeat the same thing every time mi ò wọ́n kàn hate mi naturally ni even daddy gan sọ nígbà tí mo lọ last pé aṣọ mi tó wà exposed kí ní kọ̀kìlẹ̀ gan pé mi gbọ́dọ̀ máa wọ orú àwọn aṣọ báyìí lọ sílé wọn. mo tún padà wálé mo wọ ṣẹ́ẹ̀tì tó yẹ kó dọ́rùn mi báyìí mo wọ ṣòkòtò tó gún mi ìfẹ́ ẹ̀ wọ́n tún sì lé mi dànù náà ni mo tẹ̀ tún sì ń rẹ́rìn sí wọn pé bóyá tí bá tẹ̀ tún rẹ́rìn sí wọn kíní kan wọ́n kàn tiẹ̀ lé mi dànù wọ́n fẹ́ máa pariwo aṣẹ́wó lé mi lórí ó kàn máa embarrass me every time ni mi ò mọ bó tí mo ṣe fún wọn tó fi hate mi bẹ́ẹ̀ yẹn. sọmi wa ní sùúrù calm down ó máa ní kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ bọ́sì ìyá ẹ̀ náà ò lè crazy bẹ́ẹ̀ kó máa ní gbogbo máa rí bọ́ọ̀sì. mọ́mí nínú tún ti lé mi dànù. Again? Kì í dẹ́ ṣe pé bóyá ìgbà tó fi ń lọ síbẹ̀ ti mọ́ra yín lójú àbí. rárá mi ò mọ wọn lójú rárá mi ò tí wọn ò ní misunderstanding kankan a ní wọn kàn hate mi naturally ni wọn ò like mi rárá. ok ìtàn ṣe kù má kí mo ṣùgbọ́n màá wá nǹkan tí a máa ṣe sí ọlọ́run á kọ́ àmọ́ ṣe. àṣetò ẹ̀ náà ló ṣe wọ́n kì í smile. rẹ́rìn jù. torí pé o fẹ́ràn nígbà tó rẹ́rìn ẹni ò dáńgbé rárá àti rárá. Okay. lẹ́nu gọ́mẹ̀ntà yé mi ò mọ̀ kan tó ṣẹlẹ̀ àwọ̀ wa fi ṣẹ́ a ní rí ọ àti wáyàn wálé gan ó dógún ńgbà wo lẹ́bẹ̀rẹ̀ gbogbo ládàáda ní ọ̀dọ̀ yín náà. sùúrù lónìí sórí òun ìyá tó fẹ́ yà wá kì í ṣe ń pa tẹ̀mí ń pa tara ni kò sì lọ títí fúngbà díẹ̀ ni monday títí di sátidé tí mo fi ń ṣiṣẹ́ ẹ fi yún lẹ̀fẹ́ mi nílé ọ̀gá wọ́n fi wá ń wá o ẹbí mi kankan ò gbọ́dọ̀ wá mi wá sunday nìkan lè dá mọ́ ríra ẹni bá fẹ́ rí mi kó jọ nítorí ọlọ́ monday sí sátidé nìkan ni mo fi lẹ̀ fún bẹ́ẹ̀ bá fẹ́ bà tèmi jẹ́ tẹ́fì kókó bá mi. kí ló dé. kí ni tó ṣẹlẹ̀ gan-an mo sì ń bèrè àmì títí di báyìí kò tí ì yé mi kò tí ẹjọ́ bí ẹni pọ́gbà wèrè là ń gbé òfin ti pọ̀ nílẹ̀ bí wèrè báyìí tó bá rí gbogbo òfin tí mọ̀dàmú gbé wá tí ọ̀gá bá gbọ́ tó bá ń ṣẹ́ ń bẹ̀rù òní dúró àmọ́ kò síbi tá a fẹ́ wá sẹ́lẹ̀ wọn a gbọ́dọ̀ gba ọ̀kadà ra wa ni
ó dàbí tá a wà láì mọ̀dàmú ti lé gbogbo ọ̀rẹ́ ọmọ wọn pé kòkòrò ọmọ wọn wá mú àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ti lé èmi gan-an mi gbọ́dọ̀ jójó tí ò ní mí nìmọ̀ wọ́n ti ní ká mọ́ jòjó mọ́ báyìí a gbọ́dọ̀ rẹ́rìn a gbọ́dọ̀ jó débi pa play music o sì mọ̀ pé mo fẹ́ràn orin mo tún gbà ká mú kódà ìwọ tó jọ rẹ mi àbẹ́bí mi kankan tó bá fẹ́ wá mi wá àkọlẹ̀ tà lẹ́yìn. dákun má bínú o ṣé ọ̀dọ̀ yín jẹ́ state house of government ni àbí Àbújá lọ́dọ̀ yín ni àbí Asúrọ̀ tó fi di pé yín ọmọ kọ́lẹ́tà ẹ̀ ń sẹ́yìn di pé ká má jó ká má lájẹ́ pa wà lọ́fíìsì Buhari ṣe ẹ̀ ń pa sókà lọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ kò tẹ̀sí gbogbo nígbà tá à ń gbé ní oko tó ń pè ní sókà ń bàdàn yóò rà dáadáa onímọ̀ iṣẹ́ báyìí. ẹ̀yin èwo lógun mọ́ wà mí wá kọ́lẹ́tà. tálákà ò lè bólówó lágídí tálákà kì í bólówó lágídí òun ti wọ́ wá lónìí Sunday torí tó bá lówó lọ́wọ́ ni só yẹ kó jẹ́ pé sóbò wà só ló rà fún mi tí mo gbọ́n mu tí gbogbo inú ọmọ ta mi kúlà ní tó lówó fẹ́ràn ìjà bá wọn fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká wà láàyè ara wa tó o bá lọ mọ́mọ́ wá ń sùkúù tó o fi ń sagbe àṣùṣù àtó o pé mi èmi o mo ti fún ọ lówó pé o lọ mọ́mọ́ pé kí n jẹ ìyẹn dẹ́mọ̀ ló kìnìkan wọ́n jọ gba gbogbo àdáta ni wọ́n sáàkì mi tèmi bá mi mọ́ padà tẹ́tí àrùn mi wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. kò sí wàhálà ṣèbí kásá mọ wà sọ́dọ̀ yìí mọ nìyí kò sí wàhálà ẹ dájú lọ́dọ̀ yín káwa náà kò sí wàhálà. kò sí pa fẹ́ jà ọmọkùnrin dákun wá gbé mi lọ́dọ̀ lóko gbogbo ìdí ìdìbò mú sóbò bíi ìdìbò ṣé káwọn lọ lólò. tọ́lọ́wá kí ló ṣẹlẹ̀ pé lóò jẹun òun ẹni oúnjẹ sí kò gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló bá mi nǹkan tó ń ṣe ní ojú ọ̀rọ̀ oúnjẹ lọ and tí n bá tètè sọ nǹkan tó wà important kò ní dáa kí wọ́n sọ pé mò ń gbọ́ oúnjẹ síwájú so reason why mo ṣe sọ pé mo wà òkè ni and lílè ibi ò pa mí. kí wàá ní nǹkan tó lè máa ṣe é débi tó máa ní ọjà ọ̀rọ̀ kí n tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bú náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn. mọ́mí ní ọ̀la nínú ṣe rí láti bí oṣù kan báyìí sìn anytime bá ti lọ síbẹ̀ ṣe ló máa ń lé mi bí ajá mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn èmi àti wọn ò ní understanding èmi àtọmọ wọn ò jà kọ́kàn tètè sọ fún mi pé ọ̀hún fẹ́ kí mi ẹ̀rọ wọn mọ́ ni o wọ́n dẹ̀ máa lé mi bí ajá ìgbà mi bá ti bá lọ síbẹ̀ báyìí ọmọ máa pariwo mọ́ mi bí aṣẹ́wó ni tí ó bá ṣe pé inú ẹ́sẹ̀tì ló ń gbé nǹkan torí náà ni mo ṣe wò pé kò sẹ́ni ìbọ̀dì tí mo fẹ́ wá bá mo ò mọ fámìlì kọ̀ọ̀kan mọ́ wọn débi pé mo ti máa rò pé kí n lọ bá wọn kí n explain fún wọn ẹ̀yin náà dẹ̀ mọ bí ọ̀rọ̀ níní ọlá ṣe rí lọ́kàn mi so nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ tí mo fi ń sọ fún yín pé kẹ́ ẹ jọ̀ọ́ tẹ́yìn bá tẹ̀lé bá mi lọ síbẹ̀ tẹ́ bá tẹ̀lé lọ bá mi bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n ti máa gbọ́ sí mi lẹ́nu. tọ̀nùwà má máa fi gbogbo màmá jẹ kò pọ́sibù kí mọ́mí níní aládédé sọ pé kò má wá sílé àwọn àbí kó lé àbí kó pè ẹ́ láṣẹwó kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ṣe. mi ò ṣe wọ́n mi ò ṣe kọ́kọ́ fún wọn lórin inú mi. mo kàn lọlé bí mo ṣe máa ń lọlé náà ni mo dẹ̀ ṣe wọlé báyìí kàn dá mi padà ní pé àwọn òbẹ̀rẹ̀ mi náà kí n gbẹ̀yìn lẹ́yìn ọmọ àwọn kò dẹ̀ ṣe pé mi àti níní ọlá mi misunderstanding wọn fẹ́ gbọ́n tẹ̀ jẹ́ kí n rí rárá tí mo ti rí ní nísìnyí á ti tó a month so èdè mo bọ́rọ̀ ẹ̀ ṣe máa ń rí lọ́kàn mi èdè ìjọ èdè bá mi bá wọn sọ̀rọ̀. mo ń lọ sọ́dọ̀ wọn ní ọ̀la màá rí mọ́mí níní ọlá so màá bá wọn sọ̀rọ̀ ibi tí a bá jọ sọ sí I will get back to you. all right ẹ ṣé gan ẹ ṣé gan. ta ló ń dunú sí mi mi ò mọ̀ kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ Elédùmarè gbà mí lọ́wọ́ ayé wa wọ́n bu ẹ̀yàwó kálá wa Ọlọ́run dákun ṣàánú mi o. apá ṣé mo bá mọ́mí àti níní ọlá nílé. ẹ bá wọn dáadáa làwọn náà wà. ẹ bá mi ṣílẹ̀kùn àwọn ni mo wá rí. ọ̀rọ̀ géètì tẹ́ fi kàn fẹ́nu mọ́ńbé sọ bí ewé ọ̀lẹ̀ ó ti gba nǹkan téèyàn ń dá fásí láti lé pé ṣé kí n lọ bẹ̀ ṣé wọ́n ò sí fún mi. apá kí ló ń ṣe ẹ kí ló bá ọgbẹ́lẹ̀ ṣé nítorí eré tí mo máa ń bá ẹ ṣe ti bá wá sí bàbá àwàdà tàjọ ń ṣe ló fa ogbó ṣílẹ̀kùn fún mi jàre mọ́mí mo wá rí òun sọ fún mi pé kíní. olótú eré kílẹ̀ ń sọ yìí ṣé nígbà tí mo ti kí yín tẹ eré yìn mí ń ta ni mi bá yín ṣe lérè màá tún yín láṣìírí o màá jáde tí màá fún yín blò lójú ni o. olótú ẹ lágbèfò ẹ lágbèfò tí ó gbé yín fò láti ta wọnú kọ́ńpáǹdì à ń sọ fún yín ní ìṣe bẹ̀rẹ̀ sí ní múra kankan àánú yín ní sì ń ṣe mí mo mọ nǹkan tẹ̀ ń rò òpù tẹ ẹ ní ni pé bóyá òrùn tó ń ràn
àṣírí yín ò lè tí ì tú tá a sì wà lásìkò òjò tó ti bá pa yín pẹ̀lẹ́gẹ̀dùn wèrè tẹ́ wẹ̀ èsì ọmọ lé yín káàkiri èsì ọmọ lé yín káàkiri àṣírí yín tú fáráyé nù. apá. mo rò pé bóyá ẹ gbọ́rọ̀ bọ̀rọ̀ mo ṣe ní ìyọjú sí yín bọ̀rọ̀ àmọ́ ìrì tí mo rí yín ó dà pé iná fẹ́ kakọ ṣé kí n gist yín ibi tó rùn ó pa ìwà àti làákàyè ní mọ́lẹ̀ wa bàbá yín padà sẹ́nu iṣẹ́. apá. ẹ máa dúró ọ̀rọ̀ títọ̀ mi wá ń sọ ó máa jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa ń jọra o ìmúwádẹni tó lè wọlé àwọn níní ọlá mọ́. kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o Elédùmarè gbà mí lọ́wọ́ ayé kó wa. inú ẹ̀dá ló dín jù téèyàn mọ̀ èmi ọmọ bá yín jẹ yóò mọ bá yín mu yóò sì fẹsẹ̀ yín dàbà ẹ̀sìn mímọ́ àfi kéèyàn kún fàdúrà ni o kẹ́ ẹ sì súnmọ́ àwọn ẹni ọlọ́run àmọ́ nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ sílẹ̀ yìí àwọn ogún kéékèèké kan bẹ tẹ́ ẹ dojúkọ o. bẹ́ẹ̀ ni. ogun bíi ti báwo irú ogun wo. ogun bẹ o àmọ́ lọ́la kùránì ogun náà ṣe ọlọ́run wọlá mẹ́kà yóò wọlá mẹ́dínà yóò wọlá sàfà tí wọ́n rí wá yóò sì wọlé omi sẹ́mísẹ́mi agbára àwọn ṣéun yóò tún wá wọlá oṣù àpọ́nlé oṣù ramadani tá à ń wò lọ́ọ̀kan yìí ọlọ́run wọlá rẹ̀ yóò gbàdúrà yín àwọn òkè sáwọn àfáà mi tó kù á wà aṣọ òdìdí àlùkùránì á sọ kalẹ̀ ṣe wá ti wá sàlùkùránì kalẹ̀ tán á ṣe sàrà rẹ̀ bàbá ti ṣe sàrà àdúrà yìí kò dá mi lójú pàdó àti gbà ṣe wá àwọn àjò pẹ́pẹ́pẹ́ tó tún kù náà èmi ò ní dáwọ́ rẹ̀ dúró ṣe mọ̀ káwé sùn. àgbáyé kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lójú méjèèjì ọlọ́run wọlá bó ṣe bá nàbí Muhammad jagun rẹ̀ yọ́bẹ̀yìn náà jagun ti yín. àlàáfíà fún yín sá. àlàáfíà fún yín. ẹ má bínú sí mi pé mo fẹ́ gba díẹ̀ nínú àkókò yìí. mi ò tẹ̀ rí lè kánjú ṣé kò lè sọ. bẹ́ẹ̀ ṣe rí ìwé mọ́ fi yé wa wípé ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. bẹ́ẹ̀ ni ṣe rí ohun tí a mú mi rí ni wípé ẹnìkan wà tó súnmọ́ yín pẹ́kípẹ́kí tó ń gbìyànjú láti yọ ẹnìkan kúrò nínú òfin ayé tó wà ìbáda kẹ́ ẹ pèsè àkíyèsí kẹ́ ẹ kìlọ̀ fún dáadáa nítorí pé ó léwu gidi gan fún ọjọ́ iwájú ẹ̀. ta ló ń bínú sí mi. àlàáfíà fún mi. ta ló ń dunnú sí mi mi ò mọ̀. súnmọ́ mi pẹ́kípẹ́kí. kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o Elédùmarè gbà mí lọ́wọ́ ayé o wa wọ́n bu àyà wọn kálá o wa ọlọ́run dákun ṣàánú mi o 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 ara ń bẹ tí mo fẹ́ rà. àgbàlagbà tí ò kẹrùn sọ̀rọ̀ ni akẹ́tàn sáré sórí bọ̀bọ̀ nínú ọlá whoever he is kó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ mo fẹ́ kó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n mi. dáàdi bíi ti bá omi understand nǹkan tẹ̀ ń sọ. look here ọmọ ò ní kọ̀rọ̀ sí lẹ́nu o máa kọ̀rọ̀ sí mi lẹ́nu tó o bá dé fẹ́ kí ọmọ kọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tí bá ń sọ òun ni kò bá mi fẹ́ o òun ni kò ṣe. dáàdi ẹ ti sáré gbàgbé ni ṣé ẹ ti sáré gbàgbé gbogbo impact bọ̀bọ̀ ìṣe lórí mi ni ẹ ti sáré gbàgbé gbogbo nǹkan tó ṣe nínú life mi ni ẹ wá sọ pé kí n fílẹ̀ nísìnyí tó need me the most mi ò understand nǹkan tẹ̀ ń sọ náà. àǹso kí ló ṣe téèyàn kan ò ṣe rí òun mọ tí àmupara tẹ́lẹ̀ àǹso ó dẹ̀ jẹ́ kó má mutí mọ́ kí ni ìtumọ̀ áńgẹ́lì ẹni tọ́lọ́run rán sí ẹni kò sẹ́ni tí ò lè ṣe yẹn ṣé ó ti torí ẹgbẹ́ bọ ni àbí ó fi kídìnrín sílẹ̀ fún ẹ mo béèrè ni ṣé ó fi kídìnrín sílẹ̀ fún ẹ. ẹ̀wọ̀n dájú kò lè possible time tó need mi mo sì lélẹ́yìn náà gbogbo nǹkan tó ti ṣe fún mi ẹ jẹ́ kí n ṣe tèmi náà fún báyìí náà kò ń ṣe sílẹ̀ ọmọ á sọ fún mi pé kí n fi sílẹ̀ kó dáná dáadé ẹ̀dẹ̀ understand tèmi náà náà gbogbo nǹkan tí bàbá yẹn ṣe fún mi time tèmi náà fẹ́ ṣe nǹkan fún padà lélẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí n fẹ́ ni tó wù mí láti fẹ́. look here ó máa fi sílẹ̀ ó gbọ́ nǹkan tí ó máa fi sílẹ̀ ni o look here èmi ni bàbá ẹ̀
èmi ni mo bí èmi ni mo wẹ̀ wá sílé ayé yìí ó dẹ̀ máa ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe because kó tó dàgbà tó yẹ èmi ni mo gbé ẹ láti kékeré láti pínísí tó fi ga tó bó ṣe ga tó yìí. mo lè fi sílẹ̀ wá mo lè fi sílẹ̀ ṣe. tó o bá fẹ́ rí ìbínú mi tó o bá jẹ́ kí inú bí mi sí ẹ màá ṣe ń jẹ fún ẹ o ó máa fi sílẹ̀ if not. òfin ayé. tó torí ríra. òfin ayé. mo jẹ́ jẹ́ understand nǹkan tí mo ń jẹ́ láti sọ. òfin ayé. òfin ayé. alukura ni o tún bọ̀ máa jẹ fún yín ọlọ́wọ́ bá o tún máa ṣàtìlẹ́yìn fún yín tẹ́lí bẹ́ẹ̀ ṣe ń kọrin tẹ́lí gbogbo ìsìláàmù ga inú àwọn àfáà ń dunnú gbogbo àwọn olólùfẹ́ yín inú tí yín náà ní bàjẹ́ ẹ̀yẹ ṣe gan gbogbo ẹ̀yẹ olórin ìsìláàmù pátá bẹ̀ mọ́ fẹ́ràn o àwọn títí yín yìí owó tó lékè nǹka ẹ ṣeun àá ṣètò àdúrà yẹn àá ṣe ẹ dákun mo lálejò kan níbi òun kò ní nísinmi o. kò sí wàhálà ṣègbéra ní abẹ́ wa ni. sẹ́yìn náà lè ń béèrè mi. bẹ́ẹ̀ ni sà. ẹ jọ o ojú yìí mi rò pé mo rí. ẹ má bínú ọkàn mi ti fò ṣe mọ̀ pé láì ṣe wèrè àìmọye àwọn èèyàn tó máa ń gba nọ́mbà tó máa ń gba nọ́mbà èmi mọ̀ pé iná wa gba nọ́mbà bàbá Ìjẹ̀bú lọ́wọ́ mi ṣé jackpot lẹ play ni àbí Monday special. èmi kọ́ lẹ̀ ń sọ I don't understand what you're saying. ẹ wà lára àwọn tó wá gba nọ́mbà Ìjẹ̀bú. èmi ẹ rántí mi. ṣé mo rojú mi ṣe ẹ má bínú ní backup gidi ó ti bátìrì mi ò sí backup. èmi tọ̀ mí wá ní láti ọ̀dọ̀ mọ́mì níní ọlá ọ̀rẹ́ yín apá ibi tẹ́tí máa ń wá ṣeré ẹ má bínú jàre ṣe memory card mi ti full kò jẹ́ kí n máa ṣe backup tèmi gan bá fẹ́ ya picture máa delete àwọn kankan tó yà mí ni ẹ pẹ̀lẹ́ mọ́. mọ nǹkan tó ṣẹlẹ̀ ni mo ní ìdí favour yín ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. irú ìrànlọ́wọ́ wo Ọlọ́run bá lọ́ba tí máa ń ràn yàn lọ́wọ́ ẹ sọ tó bá wà ní kápá mi yín ṣe fún yín. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ní nǹkan tí mo fẹ́ kí bá mi deliver sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yín ọ̀dọ̀ mọ́mì ilé mọ́mì níní ọlá gọ̀gàn. ẹ jọ nígbà tẹ́ mọ̀ pé fẹ́ deliver nǹkan ẹ lọ sọ́dọ̀ àwọn tó máa ń post lẹ́tà káàkiri tẹ́ bá ti mú fún wọn lọ́ọ́ bá yín deliver èmi yẹn ṣiṣẹ́ nílé iṣẹ́ rí post lẹ́tà. ẹ understand mi ni. mi yọ. Oh God mo fẹ́ nǹkan kan tí mo fẹ́ gbé fún yín kẹ́ bá mi gbé fún kẹ́ bá mi fún wọn nínú ilé yẹn kó bá mi fún níní ọlá wọ́n very important mi ò lè lọ fúnra mi ṣé tí bá ní kí n rán wọn dispatch guy kó bá mi deliver ẹ̀ wọ́n lè jẹ́ kí mọ́mí rí mi ò dẹ̀ fẹ́ kí mọ́mí rí mo kò fẹ́ fún apá ni mo fẹ́ fún. ẹ wò ẹ jẹ́ kí mi fún yín ní ànádá nǹkan mi ẹ mú lọ fún apá gangan fún rẹ tẹ bá ti dẹnu gé ẹ yẹn pápá yóò fi jíṣẹ́ fún wọn. ẹ gbà mí. àyíwò láyé ẹjọ kí ló ẹ mọ̀ sùn ọlọ́mọ jarogun ẹkùn kí ló ṣẹlẹ̀. ẹ ò dá sáńdé mi ẹni mọ́mí ò fẹ́ rí mi. mọ́mí ò gbọ́dọ̀ rí yín. mọ́mí ò gbọ́dọ̀ rí mi tí mọ́mí bá rí mi ó máa lé mi dànù ni. ọ̀dà ẹ̀yẹn mú lẹ́tà yẹn wá èmi ò bá yín lọ deliver ẹ̀ gbà náà. mo ṣe lẹ́tà. kí wá ni. ohun tún ni. ohun tún
tó ìkara níní ọlá náà lè yá ni mo ṣe ohun tún ni. ọlọ́mọ yàyàn yéṣu ọ̀túnbò bó kí ni mo mọ̀ tẹ́fẹ́ fi hàn túnṣe ṣé ẹ rò pé ọ̀tún lélẹ̀ yẹn tí èyí pa ti po omi gọ́tà papọ̀ mọ́ science student. ọ̀rọ̀ rà ohun tún ni. eléyìí tó jọ kódì àti kókì yìí. ewu ẹ má wọrí máa fún yín lówó máa fún yín lówó. owó. mo máa fún yín lówó ó wà lọ́wọ́ mi. ṣé pé ẹ fún mi lówó. ó kò jẹ́ pé gbogbo owó tó wà lọ́wọ́ mi ẹ máa bá mi manage ẹ̀ ẹ kàn máa make sure wípé nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ní wípé tí ẹ bá ti débẹ̀. yóò gbé fún un. ó ti yé yín ẹ̀yin ẹgbẹ́lẹ̀. èmi bó sì wà yóò fún. ẹ bá mi kó ilé fún apá. òun náà lè má fẹ́ ṣe èmi sọ pé òun náà kó ilé yìí pé kó mú. kó sàmú kí ni ọlá tọ̀dọ̀ mi mi wà rè important. níní ọlá. tọ̀dọ̀ yín kọ́ lélẹ̀ yìí o. tọ̀dọ̀ owó ni mò ń sọ. owó ni tọ̀dọ̀ yín apá lélẹ̀. apá rè tọ̀dọ̀ mi rè. bẹ́ẹ̀ni tẹ bá ti lọ tẹ bá ti dé máa fún yín ní owó ńlá tó pọ̀ jẹ́lé lọ. tó bá ti mú. tó bá ti mú. tí ó bá ti mú ẹ pa mí kápá gan mọ́ fi kí sẹ́yìn mi ò ń tàn wọ kọ́nà tẹ bá ń gbọ́ wọ kọ́nà tí bá mú ọwọ́ kọ́nà báyìí yín rọ gbígbà tí yẹn rọ mọ́ fi dà ní. báwo mo ṣe máa wá rí yín tí mo ṣe máa mọ̀ pé ẹ ti deliver yẹn padà wá lọ́la kẹ́ padà wá béèrè mi ò fún yín ní feedback tó ti yẹ yín ẹ̀yẹn tètè mọ́ lọ ẹ mọ̀ wọlé. fóònù níná ládùúgbò wa bátìrì ẹ̀ ti kú sólà ní gangan ni mò ń lò máa ń sà sínú ọ̀run ni àmọ́ ẹ̀yẹn wá lọ́la ṣebí kí níní ọlá ti mú ni bó ṣe wà eléyìí ọtọ́ làwọn bá tún ṣe yóò ti jẹ búrẹ́dì kí n tó débẹ̀ tí àsìkò gbà tí ń wó mi lọ́wọ́ èmi ò nà sí yóò dá gọ́gọ́gọ́gọ́gọ́ ẹ sá ní àǹtú ni kò sí wàhálà ẹ̀yẹ́ máa lọ́ọ́ ti yín. ẹjọ mo ń bẹ̀yìn ni ẹ má jẹ mọ́. ẹ má wọrí ẹ̀yẹ́ máa lọ́ọ́ ti yín. tí mọ́mí bá mọ̀ tèmi bá mi nìyẹn. ẹ má wọrí ẹ̀yẹ́ apá ò ní í dá tí wọ́n fún wèrè wọn fà kó má dá. yẹ sùn mo ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yẹ́ máa lọ́ọ́ ti yín sẹ́ni yóò mú ẹ má lọ ẹ pẹ̀lẹ́ tí o bá fi lè mú tẹ bá gbọ́ àbá ní problem èmi àti yín máa ní problem ẹ ti ní problem báyìí àpá ẹ káre kémi kó o bá pa apá kọ ẹsẹ̀ ni kó lè gbàgbé 15 lọ́nu owó yìí 15 apá sápá tiẹ̀ sóní tó fẹ́ fowó sí gan láyé sá tó bá ní 500 gbà ní owó eléyìí gan kó sọ pé ni apá kọ ẹsẹ̀ ni kémi kó o bá pa èmi gan apá wọ́n ní omi hàn tú ni ìtàn ọmọ wọ̀wọ́ kọ́nà tèmi tí fún mi tí ó jọ wọ́n kọ́nà gidi tí pariwo ẹ̀sà mi gánjà ọjà má jẹ̀bi náà. kí ni wọ́n ṣe àpábá yìí nísìnyí eru ẹ sáko lẹ́nu iṣẹ́ látẹ̀kan láti gbọ́ wá pàdé mi bí irọ́ ni. ìrìn òsìwò lọ́sọ̀ èèyàn ó dáyàn dúró síbi kan látàárọ̀ tá a ti ń pè ọ́. gbogbo ẹ̀kọ́ lọ́mọ fi bínú ibo mọ̀ pé ẹnu iṣẹ́ mo wà. ẹnu iṣẹ́ kọ́ lèmi ti kú òní. iṣẹ́ lè tí wọ́n ṣe. wo jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ọmọbìnrin kan ló wá bá mi o wọ́n bá lóun òun ni ìyàwó níní ọlá. tọ̀mí wà nù. èmi ò mọ orúkọ rẹ̀. ọ̀tọ̀ pupa báyìí. ó pupa ó gbé ọkọ̀ kan báyìí wá ó sà ní òun ni ìyàwó níní ọlá kí ló ṣẹlẹ̀ o ó ní pé òun ló gbé kíní àtú ìwà fún mi. ele àǹtú lele. àǹtú tó pè fún mi nù. àǹtú lele. n tó sọnù. òkèlè kí ló tí wọ́n fi gbogbo gbà síríọ́sì ń gbèsè ayé ẹ̀ báyìí. àwọn kí ni sẹ́nsàmì gánjà wèrè tí wà lọ gbó gogoro wa ṣé tí n bá mú gogoro tí wọn ò ní mọ gbóòórùn rẹ lẹ́nu. mo rò pé rẹ burú irú ògógóró ní mọ̀ wá tẹ́gbẹ́ ìwé làjẹpá afẹ́ ṣe kínní. ó ní pé torí pé ara níní tí ò yá o pé òun wá lọ sọ́dọ̀ àwọn afápọ́n tóun bá ti fún ní kínní yìí mu pé ara rẹ̀ ó yà ń bá ní mú lọ fún ọ ní ipe wọn ní òun ò gbúdọ̀ wọlé pé àwọn ọmọ mi sọ pé àwọn ò fẹ́ rí òun rárá. tó wáyé pé tó níyàn ni tọ́mí wá gangan ni nítorí ojú mi ni mọ́mí fi wọ́n nílẹ̀ tuurutu kódà wọ́n ní wọ́n wọ́dọ̀ wà mọ́ kódà wọ́n ní jọ́ tí mi gan bá ti sílẹ̀kùn fún báyìí àwọn ọ̀rọ̀ mi ń jẹ́ ni. ìwọ náà máa wò ó wá ní pé tí nínú bá ti rí kíní yẹn mọ ipe ara rẹ̀ ó yà ó bá ní kí n bóun gbé fún ọ pé kọ́ ọ má jẹ́ kí mọ́mí rí o má jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n sálọ ọmọ bọ́ sí mọ̀ bí ọmọ tí ó ṣe mú tó bá ti mú báyìí ipe ara rẹ̀ ó yà gbé wálẹ̀. ọdún mo ti wá ní kí n wá gbé fún ọ. àmọ́ wàhálà ò wà mọ́mì burú tí mọ́mì bá wá ká mi mọ̀ pẹ̀lú eléyìí wàhálà ní fèmí. ó má jẹ́ kí wàhálà wà torí ó ṣe promise o ó ní pé bá a ti wà yìí pé tá a bá fi lè rí ṣe tí kíní bá mú ó ní lẹ́yìn iṣẹ́ ń pé wọ́n fún wa ní òbítíbitì owó. yóò fún wa lówó. ó lóun ó fún wa ní ṣége owó
owó tó wọn fún àwọn lè mọ ṣiṣẹ́ gé tí wọn nù gan mọ́. ó tó bẹ́ẹ̀ o tọ́mi wá mọ̀ ló lọ. irọ́ ni. ọlọ́run gbó mọ̀ ní mọ́tò. mo mọ̀. ó lè fún wa lówó. àmọ́ ó ní tó bá sà ti gbé fún un pé tó bá ti mú wọn ò gbé ìsánibọ̀ sọ̀rọ̀ tí èmi ti gbé wá ìwọ wá bí ó ṣe mú ọ̀nà àti làwa rè o. àmọ́ nǹkan kan sọ kúlúkúlú ló kan àyà mi Òkèlè. kí ni. mo mọ̀ tani. ìwọ Òkèlè mo mọ̀ dáadáa. kí ló dé. ọ̀rọ̀ owó ni tọ́rọ̀ owó bá ti délẹ̀ báyìí Òkèlè. sórí ẹni tí ó bá ti gba ara ẹ̀ gbọ́ bóyá ló lè gbọ́ ló ń gbọ́ sóòtọ̀ ọ̀rọ̀ owó nísìnyí báyìí ni wọ́n fẹ́ máa sọ pé kíni tó bá ti dé èmi pẹ̀lú rẹ̀ lájọ jòkó yóò sì fún wa lówó báyìí bóyá ó fẹ́ fún wa ní sẹ́ẹ̀kì ni o bóyá ó fẹ́ ṣe transfer ni o bóyá ó fẹ́ fún wa ní káàsì ni o á sì bẹ̀ sí méjì. ibi mo ń lọ gan-an lòdì hùn torí nígbà tí ó gbé kínní wa ọwọ́ abọ́ ń lé ni ó sì gbà nígbà tí ó bá gbówó ẹlẹ́ẹ̀kejì àmọ́jọ́ wa abọ́ ń lé jẹ́ àjọ jókòó ni o. yóò jọ kówó fún wa papọ̀ ni. tójú bá yẹjú. ohun ojú kíni. tójú bá yẹjú. ẹjọ níbo lọ rí lẹsí. Ọ̀yọ́ ni ní Sàngà lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn gọlígọ. Ọ̀yọ́ ẹjẹǹtì náà ló bọ gbà ọmọ ìyá dùn. ọmọ yóò dùn tó bá lè jẹ́ ìyá 90 years ọmọ ò ti ní problem. kọmọdé nǹkan rẹ mu. pẹ̀lẹ́ ẹnu òde máa wáyà ni. awo sakusaku lélẹ́yìí o. ọ̀rẹ́ wa ọ̀tá wa. mo sọ mi di dàbí mo ti dà bàbá yín lọ ẹnu iṣẹ́. mo lọ ẹnu iṣẹ́ mi náà lọ. Ọlọ́run ìwúlò mo jájú àwọn wèrè ó sì mọ pọkàn là ọjà wèrè ti gbé hàn tún lọ èmi ti náwó ó lọ sí dọ́ọ̀dẹ rìsọ́ọ̀tì owó pé owó padà bó wa níbo mo jájú lọ mo já bàjẹ́ mo tẹ̀wọ́ kọ́ bóyá kí n fún ní 100 ní àtẹ́lẹ̀ kò tẹ̀ fi gbọ́ kadà àṣẹ wèrè tó bá tó di ọlọ́jọ́ rí mbẹ́ ni o ó lọ sí mo ní mo lórí ilé sí ọlọ́yọ̀ sọmọ pé Ọ̀yọ́ ni wọ́n kọ́lé àwọn aláwo sí ó ṣe kó lọ sọ́sọ́gbó lọ́dọ̀ ẹlẹ́bùbọ̀ mo tó lọ́mù yádùn ó ní tó bá jẹ́ yà rírọ̀ ọba lọmọ mú yẹrẹ kò ní ó lè sí àwọn ọmọ tó lóun ṣe kínní BBM Naija mo ti gbàgbé orúkọ ẹ 25 years náà pé nígbà tí wọn máa sókè náà yan rẹ báyìí ó ti yẹrẹ kó sì dúró jùlọ ọmọ yádùn àjọ mu èyí ó rò pé wèrè jáde o ó sì sọ pé tó bá ti dé kébìlì jẹ kó ẹ̀ǹjẹ̀ o mọ̀ ọmọ pé dìdìrín ni bàbá yín. Ibo ló ń jókòó àlọ́ ń gbò. mo mísì àyàn ọmọ bọ̀dá nínú ìlànà mi wọn kò kí n wọnú lé kí n wá wò wọn. pé kí ló sọ fẹ́ kó ṣe o. irọ́ mi ń wò pé mo ti rí wọn nílé tó jẹ́ mẹ́ta wọn kò kí n wá wà láfíà wọn. jọ wọn ń jà lé kejì ṣe kàn ẹ́. dábì lóhùn. ẹ má bínú mo kàn ní kí n má wà láfíà wọn lásán ni. kí ló ṣe é tó wọ́. mo wọ́ iṣu ni ṣé ẹ rí bí mo ṣe ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí àwọn tó wà lókè tí mo fi lẹ̀ wá síkò tí mo ti ń sórí ìdìbò wọn lọ kò dùn mọ́ wọn nú àwọn náà wá ń tọ́fà náà ń ṣe oríṣiríṣi wọn á wò pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ní dúró tí mẹ́gbàá sálárì mi ló jáde o ìyẹn ló fà ẹ́ dákun má bínú tó lọ. èmi gan rí pé gbogbo ìgbésí ayé ẹ pátápátá ló wọ. kí ló fi pamọ́ sẹ́yìn. mo ní kí ló fi pamọ́ sẹ́yìn. dọ́ọ̀jì èmi fi nǹkan pamọ́ èmi fi nǹkan pamọ́ àmì ọlọ́run ló gbóni lórí ìṣòro. ẹ káwọ́ méjèèjì sókè mo ní kó ká sókè. ṣé wọ́n sọ pé kò sí nǹkan lẹ́yìn. ìfẹ́ fi gbogbo náà hàn tán ni ṣe rí gbogbo àwọn kìnìún àwọn oògùn ní oògùn ọ̀fà mo fi ń rìjẹ́tì gbogbo nǹkan tó ń ta mọ́ mi láti lókè. kí ló wá mú wọnú ilé fún. irọ́ mo gbàgbé ẹ̀ sọ́wọ́ wọlé ni. àbí bó ẹ dákun ẹ má ro nǹkan kan o irọ́ o èmi kẹ̀ èmi kó lè dá fún yín gbogbo ìlú kó dá fọ́gà kó dá fún bọ̀dà níní ọlá lèmi ń sáré káàkiri ẹ má ro nǹkan kan dákun. sórí ojú tí mo dì kí n tó là kó padà sẹ́nu iṣẹ́ ẹ̀ if not máa la orí ẹ̀ mọ́ gírí ni. get out of my sight. tó yẹ wá sí mi jọ. owó èlé lè bí. kọ́sì náà tó bá tún ẹ̀ náà wọnú ilé wà á ní kan tí màá ṣe fún ọjọ́ ìníṣẹ́ tán lọ́wọ́ ẹ̀ olóṣì láìpẹ́ tó wọ̀ straight in ẹ̀ fáwọn ọ̀rẹ́dá níní ẹ̀ láàánú.
mi gbogbo wàhálà tí mò ń ṣe lórí nínú ọlá fún orí iṣẹ́ mi orí nǹkan kan nínú ọlá ṣe wà lórí sickbed ń bẹ òfìdí wa mẹ́kọ̀ọ́ tí dídí ẹ̀ ṣàánú mi ẹ̀jẹ̀ jọ́ torí ọlọ́ọ̀dẹ mọ́wọ́ mi ní ìrántí sún mi afá ẹ̀ ṣàánú mi. nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi ni pé àdúrà tá a ṣe fún yín kò gbà kọ́hún. mi ò sọ bẹ́ẹ̀ o mi ò sọ gbàdúrà ò gbà o nǹkan tí mò ń ṣàlàyé fún yín ni pé nínú ọlá ṣì wà lórí sickbed ààrẹ ò tí ìyá ó ṣì wà lójú kan bẹ́ẹ̀ ojú kan tó wáyà náà ló ṣì wà. ó sì dá yín lójú pé ọmọkùnrin ló lo ìrọ̀jú tí mo gbé fún yín. tí ẹ bá wo gbogbo wàhálà tí mo ṣe lórí pé kó lè lò kíní yẹn mo sanwó fún àwọn tó ń wà nínú ilé wọn gbogbo èèyàn tí mò ń pàdé lọ́nà ni mò ń fún lówó kó lè bá mi gbé kíní yẹn fún àmọ́ ó dá mi lójú pé wọ́n máa fún tó máa lò ó dá mi lójú gan. ó dá yín lójú pé bẹ́ẹ̀ ni. ọ̀dà kẹ́ẹ̀ni bá jẹ́rìí pé orúkọ Ọlọ́run sì bẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run sì wà gẹ́gẹ́ bí tàtijọ́. bọ́rọ̀ bá rí báyìí àwọn Yorùbá náà tún bọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní orin tí ọba ti ṣòro dá ègbé rẹ̀ kì í nira láti gbé. ǹjẹ́ mi lè fojú rí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ báyìí. Kàfá mo ṣàlàyé fún yín mo sọ fún yín pé mọ́mí ò kí ń jẹ́ kí n rí ojoojúmọ́ ni mo máa lọ síbẹ̀ wọ́n kì í jẹ́ kí n rí ojoojúmọ́ ló máa ń lé mi dànù nínú ilé wọ́n ti sú mi wọ́n mọ nǹkan tí mo fẹ́ ṣe bóyá tẹ̀yin bá lè tẹ̀lé mi lọ bóyá ọmọ àti ẹ̀wọ̀ tẹ̀yìn náà mọ̀ yín lára ẹjọ́ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run. èmi á gbìyànjú láti tẹ̀lé yín lọ ó dá mi lójú pé bẹ́mi àti ọmọkùnrin náà bàbá fojú kanra a mọ̀ tá a ṣe sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ tí ẹ sọ pé ara rẹ̀ ò tí ì yá wọn inú mi ò dùn ṣáà lè fojú di ṣé mi lè fojú di. ẹ lè rí ṣùgbọ́n mi ò mọ bóyá mọ́mí ẹ̀ máa jẹ́. By now àwọn ìfọn ti jáde o bó dẹ̀ ṣe jáde ó máa jẹ́ tó bá dẹ̀ jẹ́ ó máa ní malaria èmi ò dẹ̀ fẹ́ kọ́ mọ̀ mi ní malaria mo ṣe mú ẹ wọlé mo ti tàn AC ẹ̀ bó di bí ìbá ṣe ń tutù. kí ló fẹ́ dán mi padà síta. nínú ò lè jókòó síta ẹ̀rọ ọmọ kan tó máa ṣẹlẹ̀ èmi á lọ sí kitchen sí màá bá ẹ mú nǹkan wá irú drink kò ló fẹ́. kí ló sọ. jọjọjọ kí ló fẹ́ fi ṣe. Ọlọ́run ní jẹ́ gbogbo òun mú wọ́n máa fi ń pa àwọn kòkòrò ni ṣùgbọ́n màá bá ẹnu drink wa kí ló tún fẹ́ jẹ. ìwọ lie down jẹ́ kí ló bá ẹnu drink wa ṣùgbọ́n mo ń bọ̀ ọkọ mi. ọ̀fìn ayé ni ọ̀fìn ayé ẹ̀dá mi yé má jẹ́ kó sínú ọ̀fìn ayé ayé bu wáyà o wọ́n bu wáyà o. kí lè ṣe mí kí ni mi bá ṣe fún ẹ tó lè dáríjì mi tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìyá àbí ti bàbá ni mo ń jẹ kò dẹ̀ ṣàmójúkúrò fún mi ṣàmójúkúrò fún mi kò ṣàánú mi tó bá jẹ́ pé ogun ìdílé ló ń jà mí kò dẹ̀ bá mi mú kúrò nínú ayé mi àwọn aláìpọ̀ ìdààmú yìí ti pọ̀ jù. Èmi mo dẹni tí wọ́n gbé pamọ́ fónílé fàlejò ìyá tó bí mi lọ́mọ tó da ẹ̀jẹ̀ ní mi lórí
kò rí dùnú látara mi. Ọlọ́run ẹlẹ́dàá mi, irú ipò wo ló tò mí sí yìí? Irú àyè wo ló gbé mi sí nínú ayé yìí? Mo di ẹni tí wọ́n tì mọ́lé, tí wọn ò fẹ́ rí ní ìlàpọ̀ lóde. Kí wá ló dé tó kúkú pa mí dànù? Ìwúlò wo ló wà nínú ayé fún mi? Kí ni ìgbádùn ní ayé náà? Ìdínkù Fọládìde bí onígọ̀ngọ̀ngọ̀ káàkiri ìlú ayé, géńdé ọlọ́wọ́ ọba tó ṣẹ̀dá wọ́n tì mọ́lú lé wọn nífẹ̀ẹ́ kí ara ilé ara àgbàgbọ́ mi. Ọlọ́wọ́ ò ṣe kúkú pa mí. Bóyá kò pa mí, wàhálà ipò ìdààmú ipò ó ti sú mi. Pa mí dànù. Hello, Baba. But why? Why? I told you severally. Bí mo ṣe tẹ̀ mọ́ létí láàárọ̀, tí mo tẹ̀ mọ́ létí lọ́sàn-án, mo tún tẹ̀ mọ́ létí lálẹ́. Kí ló ń wò gan-an? Kí ló ń ṣe? Ibo ló wà tí fìtílà rẹ fi kú lásìkò tí ó yẹ kó kú? Baba kò yé mi. Kò yé ọ bíi tìbò. Ọ̀dà bí ó bá yé ọ, yé ń ṣàlàyé fún ọ. Sórí ọmọ tá à ń gbájú lára rẹ o. Ó ti fayé lẹ̀ o. Yes. Kú. Bàbá ò lè ṣe máa kú. Ọmọ tí mo ṣẹ̀ fi sílẹ̀ ń sìn. Go in and check the boy. The boy is no more. No more kẹ̀. A ní mo ṣẹ̀ mú wọlé ilé tí mo tilẹ̀kùn mọ́ ń sìn ni bàbá. The boy is no more. ayé bu wáyà o wọ́n bu wáyà o orí yeye ni mo gùn ẹ̀dá tó ní kí n má sinmi o òun kan ò ní nísinmi o ẹ̀dá tó ní kí n má sinmi òun gan kò ní fojú korun ọdẹ tó ń ṣẹlẹ́dùmarè ni o orí ẹ̀gún ló máa kú sí alábàánàrà ohun tọ́lọ́hun ó ṣe kò fi ẹnìkan ohun tọ́lúwa ó ṣe kò fi ẹnìkan kan rárá. àṣé gbogbo ìmọ̀ràn kò lè yọ máa tẹ̀lé. Ayé kọ ẹ̀yà ayé sí mi. Inú ìpọ́njú ni mo tó mọ̀ wípé Ọlọ́run Ọba nìkan la tó fara tì. Èṣù fún mi ládé ẹ̀sìn. Ó dẹ̀ gba ìdùnnú ayérayé lọ́wọ́ mi. Àfà èrò ayé mi lóde. Ẹ̀tẹ̀ tí fọ́ ni jù. Ọmọ wa bẹ lẹ́kọ̀ọ́ kan bàtà tí inú bá dùn mo fẹ́ kí n fọ́ níbẹ̀ lẹ́kọ̀ọ́. Báwo wá ni. Fàájì náà ni. My dear, ọ̀rọ̀ dẹ̀ wà tá a fẹ́ sọ. Ọ̀rọ̀. Èyí ti fẹ́ sọ ti pẹ́ ṣùgbọ́n mo wo ọjọ́ tí níwájú máa dùn tí máa sọ̀rọ̀ yẹn mo dẹ̀ rí pé lẹ́nu ìyẹn dùn láti ojú ẹni fẹ́ sọ̀rọ̀ yẹn. Fẹ́ fi àṣírí kan sí ẹ lọ́wọ́ ni.
sórí gbogbo inú ilé pátápátá àti inú àti ta ìyàwó mi tó kú lé ni. Ó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan fún mi kó tó di kó kú. Àṣírí yẹn mo wá fẹ́ fi sí ìwọ náà lọ́wọ́ torí pé mo rí i pé ìwọ náà nífẹ̀ẹ́ mi. Mo dẹ̀ rí i pé bó ṣe ń ṣe sí Níníọlá bí ìyá ló ṣe ń ṣe sí. Ó ní tí ọmọ Níníọlá yẹn tó bá ti dàgbà tó fi gbogbo àwọn nǹkan lẹ̀ fún pé gbogbo ẹ̀ pátápátá ní kí á dòfà fún. Darling, ṣé ọ̀rọ̀ ilẹ̀ fẹ́ sọ lẹ wá kàrà mọ́ ọ̀tẹ pọ́npọ́npọ́npọ́n kó lè nà ọ́ èyí tó jàjù ni pé ní agbára Ọlọ́run à ní fọjọ́ ọlọ́jọ́ lọ kò sí wàhálà kò sí problem ó yà yín náà gbé red wine yín kẹ́ ṣe fàájì jàre ọtí obìnrin lélẹ̀ ọtí obìnrin lélẹ̀ ẹ̀dẹ̀ wọ́pọ̀ dẹ́rù bà. Ifáyẹyè ṣé tí mo ní kó o ṣe ló ń ṣe. Bẹ́ẹ̀ ni bàbá. Ìgbín ni kọ́ kọ́kọ́ fi tẹ́lẹ̀ náà o. Ó yé mi àgbọ́yé bàbá. Kọ́ ọ wá kó ewé lé lórí. Sọ gbọ́ mi. Bàbá mo gbọ́. Ní tí mo ní kó o ṣe ni kó o ṣe o. Mo gbọ́ yín. Ọ̀kadì. Bàbá jẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ṣé rí ọmọ tí mò ń sọ̀rọ̀ yìí kí ọkọ mi kó tó ṣaláìsí ọkọ mi jẹ́ kó yé mi wípé gbogbo ogún àti dúkìá tó ń kó jọ kó tó ṣaláìsí pé ìyá ọmọ yìí ló ní ṣé wàá rí ìyá ọmọ tá à ń sọ yìí ó ti ṣaláìsí èmi ni mò ń tọ́jú ọmọ náà ọkọ mi dẹ̀ tún wá kọ sínú wíìlì tó tún sọ fèmí gangan fara mi wípé ọ̀ǹtí tí ọmọ yìí bá tó tójú bọ́ o kí a tó lè kó gbogbo dúkìá yìí fún ṣé wàá rí bàbá bí ìyá ò ṣe ní jẹ èmi gbé bí mi ò ṣe ní ṣe lásán nílé ọkọ mi ni mo ṣe wá bá yín bàbá kẹjọ kẹ́ ṣàánú mi. Fọkàn rẹ balẹ̀ títí ò ní gbé níwọ̀n bá àgbà tó ti dáṣẹ́ wọnú ilé mi agbélé dápá agbẹ́yìn kò lè mọ iye odò tó wù mo fi dá ọ lójú báyìí kó fọkàn rẹ balẹ̀. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá. obìnrin arábìnrin kí lorúkọ ọmọ náà. Níníọlá ni bàbá. Níníọlá akọni àbábo. Akọni bàbá. Ọ̀dà ṣé mo lè fi ojú kan àwòrán rẹ̀. Bàbá ó wà lórí fóònù mi ó pọ̀ báà lè ṣe fẹ́ bàbá ẹ jẹ́ fi hàn yín. má sọ̀rọ̀ bí èwe ńgbà tó ń fi fóònù hàn mí nìsín ṣé fóònù rẹ ní kí n gbà kí n sọ sínú agbada kí n jó papọ̀ àwòrán rẹ ní kọ́ lọ rè wá wá fọ́tò tí máa ń bẹ nù pálí òun fọ́tò píktọ̀ òun ní kọ́ lọ rè wá wá. ok bàbá ìgbà tí mo bọ̀ mí báyìí mo rí ibìkan tó ti ń ṣe printing èmi á lọ síbẹ̀ màá print bíi 10 fún yín ṣe gbọ́ bàbá. ọ̀dà. bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé o. káì fìjẹ̀sálẹ̀ fónílàlì kó wá wo tó so máa lù fọlọ sí ṣé bó ti pèsè fún mi ìwọ fọkàn tiẹ̀ balẹ̀ lọ rèé mú píkṣọ tí mo ní kó mú wá ńgbà tó bá mú dé iná wọn náà. àṣẹ bàbá. àbẹ́ ògbádùn mi ọ̀yá. ṣe bàbá èmi gan náà mo dé tán. ṣé gbọ́ gbìyànjú bí fọ́tò wọn sì tẹ̀ mí lọ́wọ́. àwọn máa tẹ̀ yín lọ́wọ́ bàbá àá tẹ̀ yín lọ́wọ́ ń sè. ẹ ṣeun mo ń bọ̀ o. ikú ni kì í sàrùn ikú ní jẹ tiẹ̀ tààrùn ní jẹ tiẹ̀ kù bí dàgìrì bá kàmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ìdágìrì ni wọ́n pè é kó tó giri wo kí mú ní lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ yẹn bá kẹsẹ̀ bọ́ra ẹ sọ fólúwa rẹ̀ ẹni kò fẹ̀sọ̀ sí bọ́ bá kọ̀ tí ó fẹ̀sọ̀ sí ikú amúlùwà rẹ̀ sọ. iṣẹ́ tó gbé fún mi mo ti ṣe mo ti ṣèwádìí sí i má jẹ́ ń parọ́ fún ọ o ológun ọmọ ni o ọmọ náà sì lajẹ́ láàpọ̀ kódà ajé rẹ̀ kún débi pé ó tún ti ń dà lẹ́bàá yìí alájí ọmọ ni. bàbá kí wàá ní gbogbo ilé ìtẹ̀ ń sọ yìí à ń wíru ẹ̀ ń wíru ológo báà ló ṣe kàn mí ṣé jẹ́ kí mo gbá sọ́dọ̀ yín lélẹ̀. arábìnrin ó ṣe fara rẹ balẹ̀ iṣẹ́ tó gbé wá fún mi kọ́ lélẹ́yìí lóòótọ́ ṣùgbọ́n ká tó lè ṣiṣẹ́ tó gbé wá fún mi wò ó á gba ògo ara rẹ̀ á gbà fún òní o ńgbà tá a bá gbogbo rẹ̀ fún ọ tán lọ́nà rẹ̀ ó sì lọ́nà rẹ̀ ó là nìkó gan-an lọ́mọ fi ó ní ìdí báyìí lọ́mọ mo lu ẹ̀ gbogbo ń tọ́ bá fẹ́ pátápátá ní ọmọ ju ọ sí. bàbá nǹkan tẹ̀ ń sọ ni pé tẹ bá gbé ògo tiẹ̀ fẹ́ mi ó máa dówó fún mi. bẹ́ẹ̀ni. ó ti tàn owó náà mo ṣe wá bí. àbí wọn ní kárásọ mọ́dì káròdì máa sọ kídìí ọ̀sá ti má gbófo ni. bẹ́ẹ̀ni ọ̀kàrí. so bá a lọ ṣe máa ṣe bàbá. bá a ṣe ṣe lè dé ńgbà tá a bá parí iṣẹ́ òun tán ara lù lá parí iṣẹ́ náà sí
ọ̀gbádùn mi ìgbàkúgbà tí wọ́n bá ti ń lùlọ̀ fún tí n bá ti ń jó ọ parí iná ràn ó kú bàbá ńlá kó ẹni tí ọkọ̀ ọ̀dẹ rú ọ parí gbogbo ajé tẹlẹdùmarè kọ́ máa pátápátá ó di tiẹ̀ nù kò ní wúlò fún mọ́ ìpọ́lókù tí ó máa wúlò fún kọ́ ọ máa yí ní ọlá lókù. èyí tẹ́ sọ yìí kò lè work iṣẹ́ yóò mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí ní jó sílù ó máa mú fura lọ́wọ́ ọyàn máa wọ́n dàbí kí ló ṣẹlẹ̀ wọ́n máa fura ní ọyàn máa mú fura lọ́wọ́. ó ṣe farabalẹ̀ ojú àlá ni ó ti máa jó wàá gbọ́ o ìgbàkúgbà tí bá ti ń jó ìtàn báyìí àmọ́dí ọmọ dà láàmú. àmọ́dí. bẹ́ẹ̀ni. gángan kọ́kọ́ ni. ọ̀kàrí ó ti jẹ́ gan-an ni. ó dà bẹ́ẹ̀ ṣèbí gángan gan ni. bẹ́ẹ̀ni kò ṣáà ní kú. kò ní kú. bàbá ó ti dà ẹjẹ́ àṣẹ. ẹ̀yin bàbá jẹ́ bẹ́ẹ̀ ń gbà wọn ọ̀dà ni oore rẹ di méjì ni. ire rẹ ti di méjì. ṣeun bàbá. ojogun ilé ojogun ọkọ̀ o tún wá jogún òun gangan ọmọ aládé fúnra rẹ̀. ebi nìkan tán ó di méjì bàbá. kárí àfọwọ́fọ́ ní ìgbòròjọ́ ọ̀yà. nígbà tí Níníọlá tó lé ní ọmọ 20 ọdún ó bẹ̀rẹ̀ sí ní lálàkàlà ó lálà pé wọ́n ń gba ajé lọ́wọ́ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ sí àmọ́ tí mo ń pretend fún Níní pé mi ò mọ kankan nípa ẹ̀ mo jẹ́ kó nígbàgbọ́ wípé mò ń sá eré tí mo dẹ̀ mọ̀ lọ́kàn ara mi wípé mi ò sá eré kankan àfà. Babaláwo dé kìlọ̀ fún mi o babaláwo ní pé kò gbọ́dọ̀ kú wọ́n tẹ̀ mọ́ mi létí wípé tí ó bá kú pé ọ̀tá mi náà ní kíje. Àfà kí wá lè rè mí mo ní kí lè rè mí nítorí ọrọ̀ nítorí afẹ́ ayé mo wá sọ ọmọ ọlọ́mọ sínú ọ̀fìn ayérayé kí wá lè rè mí tí mo jogún gbogbo ayé tí mo dẹ̀ tún sọ ẹ̀mí tèmi nù mo fi ọwọ́ ara mi mo fi ṣèrà mi. orí ẹ̀yin lẹ pa Níníọlá ẹjọ́ kí ló ṣe fún yín tẹ́ fi pa nítorí pé bẹ́ẹ̀ báyé Níníọlá jẹ́ ẹ wá ń gbé sá fún mi ẹ wá ń lé mi lẹ́yìn Níníọlá ẹjọ́ kí ni Níníọlá ṣe fún yín mo gbìyànjú láti yọ kúrò nínú òfin ayé tẹ́ fẹ́ ọmọ lọ́mọ sí ṣùgbọ́n etí wà pọ̀ báyìí kí lè rè yín sí ìgbà tẹ́ parí ti pa Níníọlá sí kí wá ní kí ènìyàn báyìí sí. Ànábì sallallahu alaihi wasallam. orí wọ́n dọ̀gbọ̀n ni. ìyá wa eré ayé lásán lẹ̀ ń sà ẹ wàá rántí ọ̀run ẹ̀yin ò kí wo wá sí ni ó yẹ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ máa gbọ́rọ̀ àwọn ṣéwù tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ sítí náà ni wọ́n máa ń sọ fún wa ká má lè bá a sí wa wò ṣẹ̀rẹ́dàkẹ́dà tí ọba ti mọ Ọlọ́run lọ́kan tí ó sì gbà fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń tọ́ wọn sí náà ó. Àfà ẹ dákun ìṣàánú mi ó ní ọjọ́ 6 péré ló kù fún mi. àwa náà ń bá yín kà á. ẹ dákun ìṣàánú mi mi ò fẹ́ kú Àfà. ìyá wa ṣe rí ibi tẹ́ ẹ ti kó kù ni pé ẹ̀yin ọmọ pé ẹni tó lẹ́rú òun ló lẹ́rú ẹni tó sì lẹ́rú òun ló lẹ́rú ìbá ṣe pé ẹ bá fọmọ yìí lẹ̀ ní gbogbo tọmọ yìí nílò ní títí yín náà ni ṣe bẹ́yìn lọ́mọ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ abẹ́yìn kọ́ ni kí ló wá dé tẹ̀yìn torí ayé tẹ gbàgbé àlùkìámọ̀ ó yẹ kẹ́ ẹ rántí pé àlọ́ rẹ̀ jábọ̀ fọlọ́wọ́n ọba tó rán gbogbo wá ń sẹ̀ àfi kí ló Ọlọ́run ọba kó ṣàforíjì fún yín ni. Àfà ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ìyá Àfà. àbáyín bẹ lọ́wọ́ ọba ṣe ti gbọ́. ó ṣe é ṣe káàdùn abájú ti padà ṣe ti gbọ́ ẹ̀yà tẹ́wọ́ àdúrà bá wà lọ́wọ́ ẹ̀dá ń sáré ayé ẹ̀dá ń sáré owó bá ti wáyé là ń wí adélé ayé ojú kan gbogbo wa o gbogbo kò ní kò wá gan bí.